Àgbálùmọ́ dùndùn, ọmọ ọba ló fẹ́ mú. Àgbálùmọ́ dùndùn, ọmọ ọba ló fẹ́ mú. Àgbálùmọ́ dùndùn, ọmọ ọba ló fẹ́ mú. Ìgbàgbọ́ àwa Yorùbá ni wípé tí a bá ti kọ orin yìí sí ohun mímu àgbálùmọ́, eléyìí tí a bá fi sí orí ilẹ̀ ńlẹ̀ tàbí tí a fi sí orí nǹkan kan tí ó tẹ́ pẹrẹsẹ, tá a wá máa fi ọwọ́ ra mọ́lẹ̀ báyìí, tá a sì máa kọ orin náà. Ìgbàgbọ́ wa ni wípé ó máa ń mú kí àgbálùmọ́ eléyìí tí ó yẹ kí ó kan tàbí eléyìí tí ó kan, ó máa ń mú kí ó dùn. Eléyìí tó ṣe wípé tí a bá ti kọ orin yìí bí ẹ̀mẹ́ta, a wá ṣẹ̀ mú àgbálùmọ́, a bẹ̀rẹ̀ sí ní mú. Àwọn kan ka eléyìí sí eré ẹ̀tànjẹ, eléyìí táwọn olóyìnbó máa ń pè ní superstition. Bó tilẹ̀ jẹ́ wípé títí di àkókò yìí, àwọn kan sì nígbàgbọ́ nínú irúfẹ́ ìlànà báyìí ṣáájú kí wọ́n tó mu àgbálùmọ́. Ẹ jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ kí n máa kí ẹ̀yin lólùfẹ́ ìkànnì Asatainment TV wípé ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí fún ti tòní. Ẹ má wàá gbàgbé kí ẹ tó jáde ní ìkànnì yìí, ẹ má gbàgbé láti tẹ subscribe, ìyẹn ni pé kí ẹ tẹ̀lé wa, kí ẹ jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ wa ní ojú òpó YouTube yìí. Ẹ ṣé tí ẹ tún bá wa darapọ̀ mọ́ ètò wa lónìí. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lónìí, ohun náà ni a pè ní àwọn àǹfààní tó ń bẹ nínú ohun mímu àgbálùmọ́. Bó tilẹ̀ jẹ́ wípé àsìkò àgbálùmọ́ ni a wà yìí, ṣé mọ̀ wípé àgbálùmọ́ ó ní àsìkò tiẹ̀ eléyìí tí ó fi máa ń jáde. Lásìkò tá a wà yìí ni àgbálùmọ́ wà níta báyìí. Kí wá ní àwọn àǹfààní tó wà nínú mímu àgbálùmọ́? Eléyìí tí àwọn olóyìnbó wọn máa pè ní African Star Apple, tí àwọn mìíràn àti máa pè ní African Cherry. Àgbálùmọ́ ó jẹ́ èso eléyìí tí ó máa ń dùn, tí kò sì ní ohun tí àwọn olóyìnbó ń pè ní calories púpọ̀ nínú. Ó jẹ́ èso kan eléyìí tí ó kéré lójú, tí ó sì máa ń dán ní àwọ̀. Ó yá, bí ẹ ṣe ń fi ọkàn bá mi lọ, ẹ jẹ́ kí a bójú wo àwọn àǹfààní tó ń bẹ nínú èso àgbálùmọ́. Àgbálùmọ́ jẹ́ èso tí ó ní èròjà vitamin C tí ó pọ̀ jọjọ, tí a lè bá pàdé lára àwọn irúfẹ́ ohun jíjẹ kan, tí wọ́n á sì tún máa ta vitamin C yìí gẹ́gẹ́ bí oògùn òyìnbó, ní èyí tí vitamin C yìí sì máa ń dènà òtútù. Èròjà vitamin C tí a mọ̀ mọ́ àgbálùmọ́ yìí tún máa ń ṣiṣẹ́ fún àwọn ẹ̀yà ara tí ó máa ń dènà àìsàn, eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní antioxidant, tí ó sì tún dára fún ẹ̀yà ara tó ń gbógun ti àìsàn tí a mọ̀ sí immune system. Tọ̀ sí àwọn ẹranko tí wọ́n lè pèsè vitamin C láàgọ́ ara wọn fún ara wọn. Kò rí bẹ́ẹ̀ fáwa èèyàn. Àwọn èèyàn láti máa jẹ ohun tí ó ní vitamin C nínú láti lè fi rí àǹfààní vitamin C jẹ láàgọ́ ara wa. Àgbálùmọ́ ẹyọ kan ṣoṣo yóò fún ènìyàn ní ìdá 10% èròjà tí ó máa ń mú kí eegun ara kí ó le, tí àwọn eléyìnbó ń pè ní calcium, tí àwọn ènìyàn nílò láàgọ́ ara wa lójoojúmọ́. Ẹyọ kan ṣoṣo àgbálùmọ́ yóò tún fún wa ní ìdá 5% vitamin C àti ìdá 5% vitamin A tí àgọ́ ara wa tó nílò lójúmọ́. Ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tí mò ń bá bọ̀, ẹyọ kan ṣoṣo àgbálùmọ́ bákan náà tún lè fún wa ní ìdá 2% èròjà iron eléyìí tí a nílò fún ẹ̀jẹ̀ wa. Kò ì tán síbẹ̀ o. Kódà àgbálùmọ́ tí ẹ̀ ń wò yẹn, ó tún wúlò púpọ̀ fún irúfẹ́ àwọn àìsàn kan. Mo rántí wípé ẹnìkan tiẹ̀ sọ fún mi wípé bí òun bá mu àgbálùmọ́, ó máa ń fa kí òun ó gùfẹ́ láìmọye ìgbà, ní eléyìí tí ó máa ń ṣe ìwòsàn fún àìrí ìgbẹ́yà láàgọ́ ara òun. Ní èyí tó túmọ̀ sí wípé ó ní bí àgbálùmọ́ ṣe ń ṣiṣẹ́ lára olúkúlùkù wa. Nínú 100 kìlógíráàmù àgbálùmọ́, ìyẹn 100 kilogram, a ó rí kìlógíráàmù 25 gram vitamin C. Àgbálùmọ́ tún wúlò fún ìwòsàn egbò, pàápàá jùlọ ewé àti gbòǹgbò rẹ̀, tí àwọn náà tún wúlò láàyè tiwọn. Àmọ́ ibi tí mò ń lọ kọ́ nìyẹn. Fún àwọn tí wọ́n jẹ́ olóògùn ìwòsàn ìbílẹ̀ ní pàtàkì jùlọ, wọ́n tún máa ń ṣe àmúlò ewé àgbálùmọ́ àti gbòǹgbò àgbálùmọ́ fún àwọn ìwòsàn kan, eléyìí tí
ààyè ò gbà mí láti yànnàná ẹ̀ fún wa lórí ètò lónìí. Ìwádìí tún tẹ̀síwájú wípé kóró inú àgbálùmọ́ ó wúlò fún ìwòsàn ìpákè, pàápàá jùlọ bí èèyàn bá tètè ṣe àwárí àìsàn náà láàgọ́ ara. Ó tún máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ohun tí ó lè mú kí èèyàn kí ó jò tá a mọ̀ sí weight loss nítorí èròjà fáíbà tó ń bẹ nínú rẹ̀, ní èyí tí kò ní jẹ́ kí ebi ó pani, tí èèyàn ò fi ní ìdí láti fi jẹ ọ̀pọ̀ oúnjẹ. Èso àgbálùmọ́ tí ẹ̀ ń wò yẹn ó tún dára fún aláboyún. Lọ́nà wo? Ó máa ń ṣe àdínkù èébì fún aláboyún tó bá sábà máa ń bì lásìkò oyún níní. Mélòó ni mo fẹ́ kà nínú eyín adípèlé àwọn àǹfààní tí ó ń bẹ nínú èso àgbálùmọ́? Ẹ tún á rí wípé èso àgbálùmọ́ kì í ṣe èso kan ṣáá, bí kò ṣe wípé èso tí a mọ̀ mọ́ wa ní ilẹ̀ Yorùbá, eléyìí tí àwọn baba ńlá wa sì fẹ́ràn tí wọ́n kúndùn ẹ̀ ní ayé ìgbà náà ni. Bó tilẹ̀ jẹ́ wípé jákèjádò ilẹ̀ adúláwọ̀, òun ni èso àgbálùmọ́ ti máa ń so, ibẹ̀ náà ni ó sì wà. Kò síbi tí wọn kì í ti kó káàdì alẹ́. Òun ni èso àgbálùmọ́ jẹ́ ní ilẹ̀ adúláwọ̀. Àmọ́ ní ti ilẹ̀ Yorùbá tí ó jẹ́ ilẹ̀ baba tèmi, mo lè fi gbogbo ẹnu sọ wípé a ò fi ọwọ́ kéré èso àgbálùmọ́ rárá àti rárá. Ǹjẹ́ o tún mọ̀ wípé àwọn kan àti ẹ̀ tún máa fi èso àgbálùmọ́ ṣe ohun mímu? Wọ́n máa ń pè ní cherry cocktail léléèbó. Wọ́n tún máa ń ní ọ̀nà tí wọ́n fi máa ń fi èso àgbálùmọ́ tún fi ṣe ohun mímu fún àwọn tí wọ́n jẹ́ nutritionalist, tí ó jẹ́ wípé iṣẹ́ tiwọn òun ni láti pèsè àwọn ohun jíjẹ aṣaralóore. Ọ̀gọ̀rọ̀ àwọn àrà ni àwọn èèyàn máa ń fi ohun mímu àgbálùmọ́ dá, eléyìí tí púpọ̀ nínú rẹ̀ kò fi ojú hàn torí wípé ó sábà máa ń wà nínú àwọn oúnjẹ aṣaralóore kan, pàápàá jùlọ tó bá jẹ́ àwọn ohun tá a mọ̀ sí beverages, ìyẹn àwọn ohun mímu aṣaralóore. Àgbálùmọ́ ó jẹ́ èso tí ó wúlò lọ́pọ̀lọpọ̀ ní àgọ́ ara wa, ló fi yẹ kí a rí i dájú wípé à ń mu àgbálùmọ́ lójoojúmọ́ lásìkò tí àgbálùmọ́ tó bá ń bẹ ní ìta. Mi ò ní rí jù báyìí lọ lórí ohun mímu èso àgbálùmọ́ lórí ètò Asatainment TV fún ti tòní. Ẹ tún bá mi pàdé lórí ètò yìí nígbà tí màá tún máa ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan kan tí ó ṣe kókó, ṣe pàtàkì, tí ó jẹ́ ohun àdáyébá, eléyìí tí àwọn baba ńlá wa ti ń ṣe àmúlò wọn ṣáájú àsìkò yìí. Màá tún máa ṣe àwárí àti ìwádìí nípa àwọn nǹkan náà tí màá sì máa mú wá sí etí ìgbọ́yín ní ìkànnì Asatainment TV. Ẹ má wá gbàgbé kí ẹ tẹ̀lé wa, kí ẹ sì tẹ notification bell, eléyìí tí yóò fún yín ní àǹfààní láti mọ̀ nígbàkíìgbà tí a bá tún ṣe àgbéjáde ẹ̀rọ fídíò tuntun sí orí ìkànnì yìí. Asatainment TV, a nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀. Ó dìgbà o.